àṣírí ti kìrìsìtẹ́nì ti tú Netanyahu ní kí wọ́n máa wà pé Jésù mọ́ ní Israel. Ó ní kọ́ máa pe Jésù ṣé mọ́lẹ̀. àṣírí kìrìsìtẹ́nì ò ti tú. Wow. Bàtẹ́lẹ̀ ń kọ́wọ́ lẹ̀ pé àwọn kan lọ sí Jerusalem ẹ wo tuntun pa Jerusalem láti 2 years. Ẹranko kan náà pa mẹ́rin náà pa o láti 2 years. Kí la fẹ́ sọ nípa ẹ̀sìn méjèèjì òdo ni ẹ̀sìn báyé yẹn la ṣe máa padà sí. Lẹ́yìn kí la fi bẹ̀rù àwọn Àgbẹ̀kọ̀yà nígbà tí brọ́dà mi Fáṣẹ̀hún ṣì wà láyé tí ó tó ráyè tí OPC gbogbo ayé mi àwọn wọn náà lọ pe Buhari wá pé the rate OPC fi long time yẹn pé wọn ẹ̀rù ń bà wọn kọ́kọ́ máa lọ gba Kwara. That's the secretary of Buhari náà àwọn ló ń sọ ti sọ́jà lélẹ́yìn tó kú yìí. Yes then lọ́bìnrin lọ́wọ́ Danjuma lọ́bìnrin Yorùbá lọ́wọ́ Danjuma tó ti ń fi ìṣẹ̀ṣe yìí náà ló fi kọ́ wọn láyà jẹ́ nígbà tó nìkan dá ta omi ní gbogbo Ìjẹ̀bú-Òde. Kò sí wọn lè ṣe bọ́ọ̀lù òun ló máa fi táǹkì káàkiri being an accountant òun àtàwọn ojú olúwa lógún àti gbogbo wọn all the time. Then gbogbo nǹkan wọ̀nyí kẹ̀rẹ́ àwọn náà pàpà há léèmọ̀ wọn ha Àwùjalẹ̀ léèmọ̀ egbò kan wà lẹ́sẹ̀ àti fẹ́ẹ̀ tó bí 40 years ó gbé lọ bẹ́ẹ̀ ni. Ṣé báwọn kan ló lọ jà civil war ṣé báwọn kan ló lọ jà world war wọ́n di kan máyà lọ nígbà tó dẹ̀ lọ́tún àwọn 42 tó ń kó lọ 42 tó lọ ló tún padà àwọn ìgbó wà bèrè pé how do they do it. Wọ́n ti jẹ́ pẹ́rẹ́ wọ́n ti ṣe gbogbo ẹ̀fẹ̀ tó ní dání ṣe bá débò iṣẹ́ oògùn títí tó fi lóun padà sí rèdíò náà ṣe gbẹ́rẹ́ tó wà lára débò yìí ti parẹ́ àbí ara pákó làbí ara ń ta kò sẹ́yìn tó máa ó ta kò lórí ẹ̀ lẹ́yìn gbàtẹ́ ní Oyèdèpọ̀ is an architect ó ń draw plan ó ń ṣe gbogbo ẹ̀ ilé mélòó ló ti bá wọn kọ́ ní Nàìjíríà òun gbà tó ń ti rí àwọn wọ̀nyí gbá. àjọba nídànrè lẹ́nu ọba tó fẹ́ jẹ nídànrè ń sìn ẹ̀yin odi náà ti mú wa ṣòro yẹ wa then ọba yẹn kẹ September ló yẹ kó jẹ́ kí ló lè tura September ló yẹ kó jẹ́ ẹ̀yin odi ló máa ti wá then tó bá dẹ̀ ti dé láti ẹ̀yin odi lẹ́sẹ̀kẹsẹ̀ wọ́n ti mọ̀ torí ó ga ó dẹ̀ pupa ṣòro yẹ ń sìn then tó bá ti dé rẹ́gí ló máa jẹ́ síbẹ̀ torí wọ́n ti fẹ́ gbégbèsè tó rán mi tẹ́lẹ̀ but eléyìí ó ń bọ̀ láti lóyìnbó ẹgbẹ́ mi ṣe sọ́pàpà ìsàrán ní Minnesota ló máa ti wá. 57, 58 to 60 Awujale was a very fine handsome boy studying accounting in UK. Ifá ló mú bàbá ẹ̀ pé òun ló yẹ kó jọba Ifá ìṣẹ̀ṣe. ẹ̀sọ́ ìgbà tó mú bàbá ẹ̀ wọ́n wá ní bàbá ẹ̀ ti dàgbà jù so wọ́n ló lọ́mọ kan ọmọ yẹn ni wọ́n travel lọ wò gbogbo àwọn èèyàn tó mọ ọmọ yẹn kó tó travel wọ́n sọ nípa ìwà rere ẹ̀ ṣùgbọ́n tó wá dọ̀hún náà wọ́n lọ ṣe lálejò wọ́n fi wo bó ṣe ṣe wọ́n lálejò bó ṣe gbogbo ẹ̀ wọ́n rí àmì olórí lára ẹ̀ ta ló fún wọn ní point àdébẹ̀ Ifá sọ pé Psalm 11 verse 3 only the foundation is spoiled what can the righteous do ẹ jọ kí ni wọ́n ti fi Muslim ṣe ní Nàìjíríà rí tó mọ̀ ìdàrúdàpọ̀ yìí náà ni Muslim Bank àròrùn àti ìròrùn òrùn yọ ń bí wọ́n gbé fún Sardana of Sokoto òun ló ń wo òrùn òun ló máa gun antenna lọ tó máa lọ wo òrùn wá fáwọn Muslim ti Nàìjíríà ọlọ́mọ jẹ́ ká antenna fọ́ then the other time àwọn iná ló ń lọ sí Aso Rock tó ń lọ bá Ọbásanjọ́ tí mo fi pariwo níta ni pé ẹ má máa pínwó Nàìjíríà fáwọn Muslim leaders wọ̀nyí náà ẹ gbé àwọn Yorùbá náà múra kẹ́ máa pínwó fún wọn ìyẹn ni Emir of Sokoto fi jábọ̀ ó wà ní òwe tí mo kọ tí wọ́n fi lọ sin ara míì after some 5 days náà ṣe wá rí bọ́rọ̀ gidi ìdí àti tíra tó fi fly àti passport rẹ̀ tó ń ṣe tó sí ẹnì kejì then hostility ni kìíní ìkọ wa ní Muslim wọn ní anybody tí ó bá ti jẹ́ Muslim ìsànífìdá wọ́n ní tó bá dẹ̀ ti pa kèfèrí tó bá ti pa bí méjì mẹ́ta àwọn fájì kan wà lọ́run tó ń dòde nínú wọn mélòó ló lọ sọ́run dé lẹ́kì náà pè ní Muslim pàápàá wọ́n dẹ̀ sọ fún wa pé ìmọ̀ tó le ìmọ̀le náà gbé dàdúgbò wa nílùú mi ń sìn wọn tó wá kọ́ mọ́sálẹ́ tó bí ẹ̀ márùn-ún ṣe náà wo lóru àfẹ́ wọn. ṣe ti yẹ lẹ́yìn nígbà tí mo bèrè question lọ́wọ́ ẹni tó bèrè question lọ́wọ́ mi sìn ó ń wọlé kí náà ti fi Muslim ṣe ní Nàìjíríà wọ́n fi bà Nàìjíríà jẹ́ ní tó bá dá láwùsá tí wọ́n bá ń dìbò tí wọ́n bá ń gbàwẹ̀ nǹkan tó máa kó fún wọn nígbà táwọn Muslim bá ń gbàwẹ̀ wọn ò lè kó fún wọn nígbà tí Kìrìsìtẹ́nì bá ń gbàwẹ̀ búrẹ́dì kíkan náà máa kó fún wọn then ẹ wo iye tó fi lọ Mẹ́kà lẹ́nu Mẹ́kà tó wà láfíríkà 10 million 11 million níbo náà ti rówó yìí wọ́n dẹ̀ ti kọ́ síbẹ̀ tẹ́lẹ̀ níbẹ̀rẹ̀ pé ẹnìkan ẹ̀ẹ̀kan nígbà ayé èèyàn ẹsẹ̀ náà máa fi rìn lọ síbẹ̀ tí àwọn eléyìí tó ń fi gẹ́gẹ́fẹ̀rẹ̀ dání lọ yìí ṣé mọ́kà má dínà kí ni ìjẹ́ kejì ẹ̀ máka má dínà orí mi tí mo bá yàwó ẹ̀gbọ́n mi sùn
ó gbé clerk ó gbé secretary travel ó ń bá sùn lọ́hùn ẹni tó ká wọn mọ́ bó ṣe rí ìgbà ṣe ṣe mí nìyẹn o má kà má dẹ̀ dínà àwọn tó tún bọ̀ àtúnwò báyìí wọn tó máa fẹ́ lọ sí Mẹ́kà àwọn tó lọ láti Ọ̀yọ́ àwọn tó lọ láti Oǹdó àwọn tó lọ láti Ìbàdàn à ń bá Mọ́kọ́lé Ìgbàdí Òǹdè then arúmọléegun àgbo ọ̀páyìn àtọ̀páwájú ẹjọ́ sá kí ni wọ́n ṣe ń bẹ̀ àṣírí ti kìrìsìtẹ́nì ti tú Netanyahu ní kí wọ́n máa wà pé Jésù mọ́ ní Israel. Ó ní kí wọ́n máa pe Jésù mọ́ bẹ́ẹ̀. ṣé àṣírí kìrìsìtẹ́nì ti tú. Wow. bàtẹ́lẹ̀ nǹkan wọ́n lẹ̀ pé àwọn kan lọ sí Jerusalem ẹ wo tó tó ń pa Jerusalem láti 2 years. ẹranko kan náà pa ń bẹ̀yìn náà pa o láti 2 years. kí la fẹ́ sọ nípa ẹ̀sìn méjèèjì òdo ni ẹ̀sìn báyé yìí la ṣe máa padà sí. kí náà fi wín ní Ṣàgárí nígbà tó ní kí wọ́n lọ gba kí ọmọ borí owó kí wọ́n fẹ́ enforce ẹ̀ lé wa lórí ìṣẹ̀ṣe ló gba Ondo sílẹ̀ àbámátìrò Ondo state mọ́ ìṣẹ̀ṣe ló ran Àjàsìn lọ́wọ́ gbogbo àwọn sójà tó gbé mọ́tò wá wọn ò lè bọ́ uniform wọn then gbogbo àwọn tó wá ṣe ìkan ètò fún bẹ́ẹ̀ gbogbo wọn ní ṣe bẹ́ẹ̀ ní ọjọ́ mẹ́ta yẹn nìkan lọ sí Kwara ó lọ jí instrument ní church wọ́n dẹ̀ lọ bá àwọn oníṣẹ̀ṣe inú church ló ti lọ jí instrument wọ́n dẹ̀ gbàdúrà sí wọ́n ní kó má wọ ọjọ́ mẹ́ta tó tó lé ní ẹnìyẹn máa fúnra ìpẹ́rù yẹn wá gbàdúrà kẹta oyin mọ ọmọ lọ́wọ́ oyin ó ṣe handcuff sí lọ́wọ́ báyìí oyin báyìí then ó bẹ̀rẹ̀ sí gbé instrument lọ ní kọ̀ọ̀kan wọ́n ti fi muslim búra lálàúsá kì í ṣe ni wọ́n dẹ̀ ti fi bíbélì búra lóńdó state kì í ṣe ni ẹ jẹ́ kó yí sáyé lálà ìṣẹ̀ṣe nìyẹn o ẹ jẹ́ ká yí sí Ṣàngó ìṣẹ̀ṣe nìyẹn o then gbogbo àkàlà tàbá òkúta tó gba àtúlísà àbí tó ràn wọ́n lọ́wọ́ ṣé kò ràn lólo then kí la fi bẹ̀rù àwọn Àgbẹ̀kọ̀yà nígbà tí brọ́dà mi Fáṣẹ̀hùn ṣì wà láyé tí ó tó ráyè tí OPC gbogbo ayé mi àwọn afisa wọn náà lọ pe Buhari wá pé the rate OPC fi long time yẹn pé wọn ẹ̀rù ń bà wọn kọ́kọ́ máa lọ gba Kwara that's the secretary of Buhari náà àwọn ló sọ ti sọjá lélẹ́yìn tó kú yìí yes then lọ́bìnrin lọ́wọ́ Danjuma lọ́bìnrin Yorùbá lọ́wọ́ Danjuma they will tell you that Tiwa Danjuma they will tell you all these things even the other man tó kú níjà yẹn bí báyìí ó lọ ṣe kí ni ó lọ ṣe nǹkan ìtùfù kí lorúkọ máa tó Danjuma Lágége wúkú ni wọ́n yànlẹ̀ fún ni ibi tí lẹ̀ dé nítorí pé àwọn èèyàn ló wà lórí oyè Murtala ló wà lórí everything ó mú kọjá abẹ ọjọ́ tó ń lọ bẹ́ foundation ló dàbẹ́ pé kí ó gé jẹ kò dẹ̀ rédíò yẹn sójú ó wúkú ni o ṣé kì í ṣe ṣẹ̀ṣẹ̀ dẹ́nu ọba Àjẹ̀bú Òde yìí náà dẹ̀ tún sọ̀rọ̀ ẹ̀ ó ti dúró níwájú wọn náà rí níwájú àwọn Ìjẹ̀bú yìí ó ní tóun bá kú láago 4 lálẹ́ ó ní kí wọ́n sì láago 10 àárọ̀ ó ní tóun bá dẹ̀ kú láago ní òru kí wọ́n sì láago 8 àárọ̀ so automatically ó ti kó àwọn oníṣẹ̀ṣe láyà jẹ kó tó kú bẹ́ẹ̀ nígbà tó ti ń fi ìṣẹ̀ṣe yìí náà ló fi kó wọn láyà jẹ nígbà tó nìkan dá ta omi ní gbogbo Ìjẹ̀bú Òde kò sí wọn lè ṣe bọ́ọ̀lù òun ló máa fi táǹkì káàkiri bí an accountant òun àtàwọn olúwa lógbọ́n àti gbogbo wọn all the time tẹ́ gbogbo nǹkan wọ̀nyí kẹ̀rẹ́ àwọn náà pàpà há léèmọ̀ wọn ha Àwùjalẹ̀ léèmọ̀ egbò kan wà lẹ́sẹ̀ àtifẹ́ tó bí 40 years ó gbé lọ bẹ́ẹ̀ ni kò sàn tẹ́bí ìṣẹ̀ṣe yìí náà ni Àwùjalẹ̀ fi kó wájọ pé ká ṣe kí ni kán dín àkàrà kán kan bó sí kán ṣe gbogbo ẹ̀ tàfi lé Buhari lọ tàfi lé Babangida lọ dẹ́ni gbogbo àwọn ọba Yorùbá is the most respectable person I respect yẹ torí kò fi àṣà lẹ̀ ṣé bí àṣà yìí náà ló fi hàn láì tí wọn bá sọjọ́ pé má mú ìgè lọ o gẹ́gẹ́ bí Ifá àbí wọ́n ṣe nǹkan tó ń ṣe o lè mú ìgè lọ kó mú padà àwọn tó ń bá ṣiṣẹ́ máa pa ìgè àti kò yẹ yanjú ìgè náà ṣèbó padà àwọn tó sọ ní táìmù pé tó pe Bọ́lá Ajíbọ́lá múra tájíbọ́lá bẹ̀rẹ̀ sí sọ pé tó náà ni nígbà tí Àtíkù tó fẹ́ dojú bàkàsì bolẹ̀ at the end of the day so automatically mo bèrè question lọ́wọ́ yẹn sìn kí la ti fi church ṣe ní Nàìjíríà kò sí jìbìtì yìí náà ni church ló sọ àwọn Adébóyè dolówó nínú olè jíjà àti gbéwiri church ló sọ àwọn abíára pákó labíára ń ta kò sẹ́ni tó máa ó ta kò lórí ẹ̀ lẹ́gbà tẹ ní Oyèdèpọ̀ is an architect ó ń draw plan ó ń ṣe gbogbo ẹ̀ ilé mélòó ló ti bá wọn kọ́ ní Nàìjíríà bọ́ńgbà tó ń ti rí àwọn wọ̀nyí gbá wọ́n ti rí ní Jeremiah 17 from verse 1 to 10 ó ní ègbé ní fáwọn tó fi àríkèrèkè kó ọ̀rọ̀ ọjọ́ ó ní wọn ò fi sílẹ̀ ní agbede mẹ́jọ ọjọ́ ayé rẹ̀ owó táwọn Adébóyè ní àwọn Oyèdèpọ̀ ní the best pastor the best àwọn
àwọn Joshua àtẹ̀mí gbọ́ngbà àti gbogbo ẹ̀ ọ̀rọ̀ church yìí náà fi lu jìbìtì Bible yìí náà ni for the Bible say for the Bible say for the Bible say what did you say you yourself carrying the Bible what did you say. ọkàn ènìyàn kún fún ẹ̀tàn. ọkàn ènìyàn kún fún ẹ̀tàn. ó sì burú jáì. ó burú jáì. ta ni ó lè mọ̀? èmi Olúwa ní wá àwárí ọkàn ènìyàn, èmi ní dán inú wò, àní láti fi fún olúkúlùkù gẹ́gẹ́ bí ọ̀nà rẹ̀ àti gẹ́gẹ́ bí èso iṣẹ́ rẹ̀. Bí àparò ti sàbà lórí ẹyin tí kò yín, bẹ́ẹ̀ gẹ́gẹ́ ni ẹni tí ó kó ọrọ̀ jọ ṣùgbọ́n kì í ṣe ní òdodo yóò fi sílẹ̀ lágbede méjì ọjọ́ rẹ̀, àti ní òpin rẹ̀ yóò jẹ́ aṣiwèrè. Àdẹ̀tí mọ̀ ẹ̀yin náà lẹ́tún kó àwọn èèyàn lẹ́yà jẹ́ pé ẹsẹ̀ mẹ́fà eléyìí tẹ́ mú yìí ó ti wọ 300 feet kì í jẹ́ ẹsẹ̀ mẹ́fà mọ́ náà wọn tó wá láàánú pẹ̀lú ẹ̀. They rob us and show it to us. In the name of Jesus, in the name of God, in the name of God, in the name of God. Ṣe bẹ́ẹ̀ rántí Judas tó ṣe irú ẹ̀ fún Jésù ṣé ó mú jẹ. And when you look at the book of Luke 22 from 1 to 10, ó ní ẹnikẹ́ni tí ń bá ti fẹ́nu kò òun ni kẹ́ mú. Then 26, 27, 28 kẹ̀rẹ́ nígbà tí òrẹ́ni tó bá sọ̀rọ̀ kan wọ́n ní Judas lọ ṣe kí ni ó kòkù sọ. Ó dá owó yẹn padà sí ọwọ́ àwọn àpọ́stélì àwọn ẹni wọn fẹ́ mọ́ kò kàn wá máa bójútó. Kò sí nǹkan tí Bíbélì ti ṣe ní Áfíríkà o. Bíbélì wá bà Áfíríkà jẹ́ ni o. Kò sí nǹkan tí Kòrán ti ṣe ní Nàìjíríà o. Ó wá bà gbogbo ẹ̀jẹ̀ fún wa ni o. Ṣé bí àwọn kan náà gbẹ̀dá wòrí? Ṣé wọ́n dín fádé bẹ̀ ni? Bẹ́ẹ̀ ibi tí àwọn bá ti wọ́dún mi lọ. Ṣé wọ́n ṣẹ̀ṣẹ̀ ṣe ní Àwórì? Ṣé báwọn kan ló lọ jà civil war? Ṣé báwọn kan ló lọ jà world war? Wọ́n ti kàn máa yà lọ. Nígbà tó dẹ̀ lọ́dún àwọn 42 tó ń kó lọ 42 tó lọ ló tún padà. Àwọn ìbò wà bèrè pé how do they do it? Wọ́n ti jẹ́ agbẹ́rẹ́ wọ́n ti ṣe gbogbo ẹ̀fẹ̀ tó wọ́n ti dání. Ṣé bá Adébóyè ṣe oògùn títí ó fi lóun padà sí rèdíò? Ṣé gbẹ́rẹ́ tó wà lára Adébóyè ti parẹ́? Àwọn gbẹ́rẹ́ tó ń ṣe sí lórí tó ń ṣe sí lára. Àwọn ọdún bá kú àti gbogbo wọn. Gbogbo gbẹ́rẹ́ tó ń ṣe sórí 200, 300, 400 ṣé ó ti tán? Nígbà tí a bímọ ní kékeré tó ní ọmọ yẹn tó ní pé ó yẹ kí wọ́n bu kaka sí lára. Tó ń fi ọ̀bẹ tó ń fi kìíní ọ̀gẹ̀dẹ̀ ewé èpo ọ̀gẹ̀dẹ̀ tí wọ́n jó pẹ̀lú come out everything so that kọ́mọ yẹn kí joint má bà sí ló fún wọn lójú ẹ̀. Nígbà tí joint bá wà tó ń gbé pọ̀pọ̀ tí ó ti kùn tó ń gbé sínú omi tó ń kọ́ sí lójú tó ń fi sí lẹ́nu. Nígbà tí a bá tó tí a fẹ́ tó gé kọ̀dọ̀ ọmọ kó lè tètè bọ́ àti wá ẹni àṣẹ gbogbo ní ẹ̀ wá fi sí. So ṣé ìwọ ni ṣẹ̀ṣẹ̀? Ó lóun dá ewé àti egbò fún medicine. Kí náà ṣe ní ṣẹ̀ṣẹ̀? Ṣé báwọn Muslim náà làbá ní lẹ́kùlẹ́jà káàkiri tó ń ra orí Àmọ̀tẹ́kùn tó ń ra ìwúrẹ́ tó ń ra gbogbo ẹ̀. Àwọn olóde láti mẹ́kàtà bẹ̀ sí odidi èèyàn ṣẹ́ṣó. Ṣé bí àwọn àkáǹtì tó ń lọ bá pẹ̀lú lábẹ́òkúta? Ní gbogbo àwọn tó wà ń ṣẹlẹ̀ lẹ́ni tó wà ní kérúbù àti sẹ̀yìn lọ́wọ́ ẹ̀yìn àwọn kérúbù gbogbo ẹ̀ ti jó tán tó ń fi lá àṣẹ tó ń fi lo àṣẹ. O lè rí kérúbù tẹ́yìn ẹ̀ dúró báyìí. O lè rí o ti rún àti yọ gádà àti yọ fìlání. Ní lọ́wọ́ gbogbo ẹ̀ gbogbo àwọn tó jòkó lórí tébù high table àwọn chọ́ọ̀chì wọ̀nyí wọ́n ti kó fá fún wọn ní kékeré. Wọ́n ti ṣẹ́ fá fún wọn. Then wọ́n ṣètò wá padà sí senior evangelist, venerable evangelist, downgrading evangelist, the mother Celestia and grandmother Celestia. Then tó bá dé wá túbọ̀ ṣebí ní Abuja ní Kaduna that was 1981 to 1983. Ẹnìkan láti Ìjẹ̀bú Ọ̀sọ̀sà ní táìmì ó sì gbóná lọ́wọ́ yẹn fún sọ́nbàǹtẹ̀ ó dẹ̀ máa wọ sùkánà àdéhùn àwọn church. Then ọjọ́ yẹn wọ́n dẹ̀ ti máa ń jíṣẹ́ over 3 years pé wọ́n gbé àìmọ́ wọnú pẹpẹ wọ́n gbé àìmọ́ wọnú pẹpẹ wọ́n gbé àìmọ́ wọnú pẹpẹ that same day òun ò ní wá wọ church ọ̀tí tó máa ń ka ẹ̀kọ́ lọ́wọ́ tó máa ń ka ẹ̀kọ́ tí mo time tó máa wọnú pẹpẹ tó máa ń ka ẹ̀kọ́ lọ́wọ́ ọjọ́ yẹn bọ́dẹ̀ kí n bọ̀ straight èmi mu láti center ẹ̀mí dẹ̀ gbé lọ ó dẹ̀ slam ẹ̀ mọ́ wall lẹ́yìn tó slam ẹ̀ mọ́ wall tán ó ti ṣubú lulẹ̀ lẹ́yìn tó ṣubú lulẹ̀ and that was the end wọ́n gbé wọn tú aṣọ ẹ̀ òkú ṣe wọn pé Olúwa ló mú wádìí ọkàn gbogbo àwọn tó ń dàgbé ó ní àjọ ń rìn àmórí olówó torí gbogbo eléyìí tó ń sọ ẹ̀sà Olúwa ti ní ẹ̀mí mímọ́ Ọlọ́run ní kí n sọ fún wọn lóru yẹn pé káwọn oníṣẹ̀ṣe kọ́ má ba Ìjẹ̀bú jẹ́ o bí wọ́n ti wọ́n nǹkan lẹ̀ látọjọ́ yìí ń sìn àbọ̀n ṣe anything àmọ̀ pé níjẹ̀bú o àwọn Muslim wọ́n ti ṣe oríṣiríṣi mẹ́ o irú oúnjẹ tí wọ́n ṣètò kù bá kú wọn ṣe mọ́ wọ́n ti fi gbogbo ìsọdún ọjọ́ mẹ́jọ lẹ́yìn tó bá wà nínú ìṣẹ̀ṣe wọn ní kírun sí ẹ lára kò sí wàhálà ẹni tó kú wọn kírun sí lára wọn kírun sí lára ṣèbó ti lọ ṣèbí ní Kánò rí ní wá that was 1960 get me the story kan sọ fún wa ẹnìkan fi girlfriend ó fi ìyàwó ẹ̀ ṣe ó fi ṣẹ́ṣó ó tún fi ìyàwó ẹ̀ náà ṣẹ́ṣó Muslim náà lọ Mẹ́kà ó dé tán ọjọ́ tó kú ni wọ́n gbẹ́lẹ̀ lẹ́ẹ̀kí nílẹ̀ dí padà wọ́n tó kírun tó ń pẹ́ wọ́n gbẹ́ níbi méje wọ́n fi ní pé wọ́n ní ìṣòro kan lọ́wọ́ yàrá wọ́n fi borí èèyàn nínú wardrobe bó ṣe rí ní òkè lórí ìsàlẹ̀ bó ṣe rí Muslim lórí Kristẹni àwọn kan wọ̀nyí kan fi tipá ṣe ni kò bá wa lára mu alẹ́ yìí ń sìn ó ṣe máa jẹ ọbẹ̀ ẹ̀gúsí pẹ̀lú gbẹ̀gìrì pẹ̀lú gbogbo ẹ̀ lẹ́kìn náà lọ síbẹ̀ yìí ṣé ìṣẹ̀ṣe tó lélẹ̀
lẹ́yìn ìgbà tó padì ẹ tó tú gbogbo ẹ tó jẹ́ torí then ṣé o bọ́ra ẹni àbí kìíní then ó bá tún wà lówó sẹ̀lẹ̀ tó bá ní kẹ́ lọ ṣe wọ́dọ̀ ẹyin kan ìmọ́lẹ̀ kan àti ìdà kan ó di díẹ̀ kan lónìí kò fi núra yẹn ìṣẹ̀ṣe náà tún ni ìṣẹ̀ṣe ni so jọ ẹ ní bínú torí question then béèrè yẹn is a terrible question. So mi ò rí nǹkan tí ìṣẹ̀ṣe ti gbé ṣe lèmi rí torí ní ìlú wa nígbà tó kún fẹ́ kó wọn lọ láyé tí àwọn Biafra tí àwọn Igbo sójà ń bọ̀ ẹnìkan ló wọ abẹ́ tank ó dẹ̀ ṣe tank ó dẹ̀ fi iná sí ìyẹn ni tank yẹn lè fi lọ sókè wa pẹ̀lú àjẹ́ ara tó ní ó wọ ọ̀dẹ̀ jáde dẹ́nẹ́ nìkan nínú wa náà nígbà tó wọ́n pè bẹ̀ yẹn ní ọ̀ràn yìí ká tó dé ìlú wa nígbà táwọn sójà ń bọ̀ àwọn sójà Nàìjíríà ti kọjá lọ tán àwọn adìyẹ dẹ̀ jáde láti inú odò yẹn wọ́n bẹ̀ sí da ẹsẹ̀ búùtù rú wọ́n da gbogbo ẹ̀rú débi tí àwọn tó ń bọ̀ fi mọ̀ pé èèyàn ti kọjá ń bẹ̀ reason táwọn tó wá láti òde ayé tí wọ́n fi jẹ adìyẹ nìyẹn so that is it so èmi mo ti rí nǹkan tí ìṣẹ̀ṣe ṣe èèyàn lè gbóhùn èèyàn lè ríran èèyàn lè ṣe everything ìyẹn ò ní ṣe pẹ̀lú ìṣẹ̀ṣe but àwọn tí ò wá ní gbogbo agbára wọn yìí kí ló rò pé kí ló máa lò chọ́ọ̀chì kan kún chọ́ọ̀chì kan ò kún kí ló wà ń di ẹ̀ jẹ́ni tó ti ẹ̀kún èso kó ṣúgà sẹ́nu ṣé bí inú Pentecost inú nàìjíríà wọn tó ń fomi òkú nu ṣẹ́ ṣé bíbélì ló kọ́ wọn máa fomi òkú nu ṣẹ́ ṣé bíbélì ló ní kí ọmọ sọnù ní chọ́ọ̀chì oníkó máa lọ́lé tó ń bá rí wọn á pè é ẹ̀dẹ̀ tó tọmọdọ́mọ ṣé bí pásítọ̀ sẹ̀lẹ̀ rìdíìmù ní 4 years ago ó gé odidi èèyàn sínú kúlà wọ́n mú wọn náà ọyọ orin ìdínkọ tó fi sẹ́kìtì tó rí mọ́nú ọ̀tà kẹ́rọ lè pọ̀ ṣé inú bíbélì ló ti kọ́ yẹn àbí ìṣẹ̀sìn tó wà bá parí ẹ̀ please my brother ẹ jẹ́ ká dẹ́ẹ̀dẹ́ẹ́ ní gbogbo nǹkan à ń gbanú ayé ìkọjá ni o kẹ́nìbọ̀dì má kọjá ayé ẹ̀ nítorí ẹ̀sìn torí ìwà ní ẹ̀sìn ìwà ní kíni ìwà lẹ̀sìn kó temper the only thing má pàrọ̀ fọ́mùlà kejì ẹ̀ Ephesians 4 verse 20 to 25. You said a lot of things. Then Ephesians 6, Ephesians 5, then Philippians 1, 2 to 7, Philippians 3, 10, 11, 12. Then when you look at 1 Samuel 23, 1 Samuel 24, it said, for you live in the same hole with me, and you didn't harm me, because you are born where you have a clean heart, no enemy will have power over you. Then he said it in the book again, in the book of Isaiah 57, from verse 10 to 19 says, when they gather themselves to harm you, only but it's not from me. That's what he said. Bí ó bá ṣe pé ní tòótọ́ ló ti gbóhùn rẹ̀ tí a sì ti kọ́ yín nínú rẹ̀ gẹ́gẹ́ bí òtítọ́ tí ń bẹ nínú Jésù pé ní ti ìwà yín àtijọ́ kí ẹ̀yin kí ó bọ́ ògbólógbòó ọkùnrin ní sílẹ̀ èyí tí ó dìbàjẹ́ gẹ́gẹ́ bí ìfẹ́kúfẹ̀ẹ́ ẹ̀tàn kí ẹ sì di titun ní ẹ̀mí inú yín kí ẹ sì gbé ọkùnrin titun ní ìwọ̀ èyí tí a dá nípa ti Ọlọ́run ní òdodo àti ní ìwà mímọ́ òtítọ́ nítorí náà ẹ fi èké ṣíṣe sílẹ̀ kí olúkúlùkù yín kí ó máa sọ ọkọ máa bá arákùnrin ẹ̀ sọ òtítọ́ nítorí ẹ̀yà ara ọmọnìkejì wa ní àwa ń ṣe simple. Baba, these are very, very important and brilliant answers to all these questions. Before we leave, there is a preaching. Oh, you earlier said that the king of Lagos, Akiolu, he has been preparing his way on ground to revamp himself. Will this one make his life live more longer? Sir, Oba Akiolu is a man who did not even okosi at Oba Akiolu àti Buhari. Ó ṣòro sòótọ́ fún, ó wà slippery. Then tinú ẹnìkan ló yé Olagidi. Kò believe in people. Gbogbo àwọn ọba tó ń jẹ ní sọlọ everywhere káàkiri wọn gbogbo ẹ̀ ló ti bàjẹ́ àwọn tọ́ọ̀gì ló fi síbẹ̀. Ní ìjọba gidi ló jẹ́ lẹ́kọ̀ọ́ ti bè kó jẹ́. Then láti last year àmọ́ ti ń pariwo pé kó ṣàtúnṣe. Àwọn ọba tó bá yẹ kí ó wá sórí oyè kó má máa dá sí mọ́. Kó jẹ́ káwọn tó ní ìdọ̀ba wọ̀nyí kó fúnra wọn yan ọba. Then kó má máa lo sledgehammer àdáwọ̀ ṣe táyì tó lọ ti ẹnìkan mọ́lé nítorí pé ẹnìyẹn sòótọ́ pé kó má gbé ọba tí ò tọ́lé wọn lórí ó lọ ti arúgbó yẹn ó lọ ti mọ́lé náà. Láti bí ọ̀sẹ̀ kẹta sẹ́yìn yìí sìn àwọn tí upgrade àwọn ọba irú àwọn ọba Ṣómólú ó hate yẹn with passion. Bàbá tó máa sòótọ́ yẹn ó ti dẹ̀ trap fún oríṣiríṣi every way. Torí òtítọ́. Then ṣé ó tún fẹ́ kí ni ẹni tó ti jọba gbogbo Èkó kí ló tún wọ́ọ̀rì nípa kékeré yẹn fún? Kí ló tún wọ́ọ̀rì nípa kékeré yẹn fún? Ó dàbí èèyàn gbérin sórí ó tún fẹsẹ̀ dín ihò cricket kí ló fẹ́ fi yẹn ṣe ṣe bájọ wáyé yìí náà ni ipò tí wọ́n wà ó wà just able to be there. Ta ló lè bá ọba Ìbàdàn dún ọba tó ń bọ̀ Ìbàdàn ń sìn ta ló tún lè bu ẹnu tí gbà tí di other man dà á láàmú
tọ́básanjọ́ ń da Ládọjà láàmú tó kó àwọn akálà mọ́ra tó kó àwọn Adédìbú mọ́ra tó kó gbogbo wọn mọ́ra láti make sure pé wọ́n kọjú Ládọjà sórùn alẹ́ at the end of the day nsìn ìbò kan náà fi yan akálà o ẹ̀yìn náà fi yan Ládọjà gbogbo Ìbàdàn ti di ti Ládọjà nsìn o ó ti di ti Ládọjà ó máa lò títí ọdún márùndógún lẹ́ni ó ti wà bẹ́ẹ̀ wọ́n fi hàn mí pé ó máa ṣe 15 years ṣé ti yẹ wọ́n fi hàn mí gédégbé ó ńlá atrocity tiẹ̀ wọ́n ti fi accuse ẹ̀ kòtò ọ̀run kòtò ayé wọ́n gbẹ kòtò síbi kan challenge kan gbogbo nǹkan dé Ládọjà ṣe náà paru náà ló pọ̀ ìkan tó ń da fún náà ló bọ́ sí orí ẹ̀ yìí Olúwa Ọlọ́run mọ bó ṣe ń pa ẹ̀ṣẹ̀ rẹ ló fi pa nǹkan rẹ kó Olúwa Ọlọ́run ọ̀gá ògo kó pa ẹ̀ṣẹ̀ rẹ eléyìí tó fa gọ́ọ̀gùn àwọn èèyàn wọ̀nyí kí gbogbo àwọn ọmọ Ìbàdàn kó máa dá fún wọn nítorí àwọn ọmọ Ìbàdàn kì í fẹ́ fọwọ́ ṣiṣẹ́ wọn ò dẹ̀ kí ń láìkó obìnrin nínú oyún wọn lè bóbìnrin sùn kú then later àwọn kó tiẹ̀ try àti change narrative yẹn pé òṣègbè síbẹ̀ ń kàn dà lè ṣẹlẹ̀ bí tàwọn Ìjẹ̀bú then go make sure pé ó ṣojú di ọba bíi ti ọba tó kú ọba Ìjẹ̀bú Òde so kó change gbogbo everything àwa tá a wà láyé la lè ṣe kí ni la lè ṣàtúnṣe ẹni tó bá ti kú ó ti parí náà wọ́n máa jọba nídànrè then ọba tó fẹ́ jẹ nídànrè ń sìn ẹ̀yin odi náà máa ti mú wa ṣé ti yé wa then ọba yẹn kẹ September ló yẹ kó jẹ́ kí ìlú lè tura September ló yẹ kó jẹ́ ẹ̀yin odi ló máa ti wá then tó bá dẹ̀ ti dé láti ẹ̀yin odi lẹ́sẹ̀kẹsẹ̀ wọ́n ti mọ̀ torí ó ga ó dẹ̀ pupa ṣé ti yé ń sìn then tó bá ti dé rẹ́gí ló máa jẹ́ síbẹ̀ tó wọ́n ti fẹ́ gbégbèsè tó rán mi tẹ́lẹ̀ but eléyìí ó ń bọ̀ láti lóyìnbó ẹgbẹ́ mi ṣe sọ pàápàá ìsàrán ní Minnesota ló máa ti wá ṣé ti yẹ ẹ́ ń sìn wọ́n ti sọ yẹn láti April but nígbà tí wọ́n ṣe confirm ẹ̀ ni mo sọ fún wọn pé ni mo ṣe wá fẹ́ gbé jáde sí mi pé tọ́lọ́run sọ rèé o dẹ́n tó bá dẹ̀ ti dé ìlú máa tùbà ìlú máa túṣẹ́ dẹ́n tó bá dẹ̀ ti dé gbàrà nǹkan tó máa kọ́ ṣe ni pé kó kó àwọn Àgbẹ̀kọ̀yà jọ kíákíá security ní wọ́n gbọ́dọ̀ fi mọ́ nídànrè tọmọdé tàgbà Ìdànrè wọ́n máa rí ṣe ní time tiẹ̀ but security first at investment and all the lost sources of Ìdànrè kó lo pé òun ti travel investment la fẹ́ wọ́n gbọ́dọ̀ mú kókó kan jáde nídànrè láì jẹ́ pé wọ́n ti factory ibi tó ń di process yẹ something Ìdànrè wọ́n dẹ̀ ṣe máa torí another mineral resources wọ́n dẹ̀ máa ṣe quarry sí Ìdànrè dẹ̀ wọ́n máa ṣe máàbù nídànrè ní time tiẹ̀ dẹ̀ wọ́n dẹ̀ ṣe nínú ibẹ̀ náà àwọn òyìnbó oríṣiríṣi wọ́n ṣe máa wá sí Ìdànrè tí Ìdànrè ní dẹ̀ náà bá Oǹdó ìyẹn tí ó ti ń dẹrù ẹ̀ torí ìwà ẹ̀ òun àti Takínolú kò yàtọ̀ síra ó ní lára gbogbo àwọn tó ní lára wọn iná fẹ́ máa yọ ló fi máa dá padà sọ́run sí gbogbo àwọn tí wà wọn burú wọn ló fi máa dá wọn padà nínú èṣèré o nínú pásítọ̀ o nínú wòlíì o gbogbo àwọn tó ti parọ́ fáyé tí wọ́n jẹ́ káyé sí mi wọ́n máa bẹ̀ sí lọ wọ́n dẹ̀ máa lọ títí di 2000 ká tó dìbò àwọn tí káàdì ẹ̀ ò ní ìdìbò pọ̀ so that's the reason my brother. Okay. Thank you very much, sir. From your topic, from time to time, it's a time we point us to that. How do you mean, sir? Sir, Ecclesiastes 3, 1-10. Only gbogbo nǹkan ni àsìkò wà fún. Ẹ wo gbogbo wa o. Bí a ṣe jí là bá ṣe lọ sùn lánàá, àsìkò kan la sùn. Àsìkò kan la ṣe kí ni la sùn. Lẹ́yìn ìgbà tó jí láàárọ̀, àtúnjí sínú àsìkò. Àsìkò ò dẹ̀ sùn, àsìkò ń lọ. Ó ń lọ bí train. Lẹ́yìn ìgbà tó bá dẹ̀ tó yá, àsìkò ló máa tọ́ka sí aláboyún pé oṣù mẹ́sàn-án ti pé bímọ lẹ́nu àsìkò ló máa sọ pé landlord yìí ó ti lọ 120 ó ń lọ he died yesterday around 8 o'clock kò sígbà tá a ní pé time sí then who is Abiola was one time a millionaire here he was a politician he was dead but died in the hand of the Hausas and the Fulani in so time. Then who is Buhari? Oh, Buhari was one-time military president. He killed Owo. Everybody begged him to free the drug peddlers. He said no. But now they are now selling drugs in the north than before he died. Then that when he was still a very young man. Awolowo went to Argentina and everywhere. One time Malu Ikete. Gbogbo ìlú ló ní màlúù. Tí wọ́n kó sórí grass school wọn káàkiri. But ìgbà tó dancing. Ọ̀rọ̀ ẹ̀ka range ló pa Buhari. He died because he died one time. Then the time he died, and then when you look at when they are writing, Prophet Marcus died 2048. Then born 1960-1958. So that's big Ishano. That's the time he spent. Wọ́n lè fa kógun. Obasanjo was a military president. He was the husband of Stella, but Stella dies also time. So everything is from the time.
We are working with time, and we can come on time. We can come on time. We can live by time. We live time. We cannot leave time behind. So do what you're supposed to do now, because time and tide wait for no man. So there is death inside time. Time will point us to death, and you cannot dodge. Ìkọ̀ tó burú jù láyé lọ́rùn ní ikú. Bó wà lórí ìyàwó ẹ̀ tásìkò bá ti tó tásìkò ti tó time. Then go fẹ́ báyọ̀ lọ ṣe party tó ń wọṣọ lọ́wọ́ time. Then tó bá ń ṣe exam papọ̀ wọ́n ní time up, pens up, time. Then nígbà tó bá dẹ̀ ń rẹ́yàn jẹ ọjọ́ tó lọ máa dá sẹ̀ríà time up. Then tó bá dẹ̀ ń ṣe rere ọjọ́ tí o bá yẹ kí n rẹ padà sọ́dọ̀ ẹ̀ time up. So to everything around the place, time is very. So everything, Ecclesiastes chapter 3, Yeah, 1. yes. So everything there is a season and a time to every purpose under the heaven. Yes, sir. A time to be born and a time to die. Yes. A time to plant and a time to pluck up that which is planted. A time to kill and a time to heal. Yes. A time to break down and a time to build up. A time to weep and a time to laugh. A time to mourn and a time to dance. A time to cast away stones and a time to gather stones together. A time to embrace and a time to refrain from embracing. A time to get and a time to lose. A time to keep and a time to cast away. A time to rend and a time to sow. A time to keep silence and a time to speak. A time to love and a time to hate. A time of war and a time of peace. What profit hath he that worketh in that wherein he laboureth? I have seen the travel which God hath given to the sons of men to be exercised in it. So when you look at it, time will expose a lot of things. And when you look at Psalm 90, verse 10 to 12, Ephesians 5, verse 15 to 16, 2 Peter 3, verse 8, then Ecclesiastes 3, verse 1 to 8, Ecclesiastes 5, 4 to 9. Then when you look at Mark 13, verse 33, then when you look at 2 Corinthians 6, verse 2, Jeremiah 29, 11, then John 3, 16, then Proverbs 27, verse 1, Esther 4, verse 14, Romans 13, verse 11, Proverbs 21, verse 5, then Proverbs 16, verse 9. Then when you look at the book of Psalm 31, verse 15, then when you look at Mark 13, 32 to 33, 2 Peter 3, 2 Peter 3, 8 to 9, Ephesians 5, from verse 15 to 17, then Colossians 4, verse 5 to 6, 1 Thessalonians 5, verse 1 to 3, then Proverbs 6, verse 6 to 9. Àádọ́rin ọdún ni iye ọdún wa. Bí ó bá ṣe pé nípa ti agbára, bí ìwọ bá tó 100 ọdún, agbára wọn làálàá ohun ìbìnújẹ́ ni. Nítorí pé a kì yóò pẹ́ ké kúrò, àwa ò sì fò lọ. Ta ni ó mọ agbára ìbínú rẹ̀? Gẹ́gẹ́ bí ẹ̀rù rẹ̀, bẹ́ẹ̀ ni ìbínú rẹ̀. Bẹ́ẹ̀ ni kí ìwọ kí ó lọ wa láti máa kí ìwọ kí ó kọ́ wa láti máa ka iye ọjọ́ wa. That is it. Kí a tó lè fi ọkàn wa sí. I think our more simple. Simple. When you leave this junction, travel to Kurudu, the time you left this place and the time you arrive, everything is about time. Planting season, that's a time. Then when you are not going to be more on this world, there will be a time, Willie Marcus was in Elisha, but he died 10 years ago. He died 20 years ago. When he was here, people come from all over the whole world. But when my time is up, I will leave. And when you look at the book of Ecclesiastes 5, from verse 4 to 10, very important. Then when you look at the book of Ecclesiastes again, verse 7, the last 3 verses, and then chapter 8. Then when you look at the book of 1 Samuel 1, verse 10 to the end, 1 Samuel 3, 1 to 10. Then when you look at the book of Jonah 2, Jonah 1, Jonah 2, Jonah 3. Then when you look at the book of Job 1, verse 1 to 10, then Job 42, from verse 10 to the end. He said, this is time to return your children. These are all your children. And your thought has been what? Has been killed. But these are them radiant and brilliant. And this is how it is. So time is in anything. You can tell me you want to go to embassy 4 o'clock tomorrow, that it should wake you up. But if the angel did not wake you, you cannot stand up. Then if you said you want to be a rich person, and when the time is not yet up, there's nothing you can do. If you do ritual, you do anything, you cannot get to